mo kí wa pé a kú dédé àkókò yìí níbi yòówù kẹ́ ẹ ti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 ibẹ̀ náà la wà tá a tún ti gbàgbà tá a ti nágbára tá a ti nágboro tá a ti tọ̀nà jíjìn wọ́sẹ̀ kùkú tá a tẹ̀sẹ̀ kùkú náà dọ́nà jíjìn láti ṣe àwárí àwọn ìròyìn lórí bó ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lókè òkun àti orílẹ̀-èdè àgbáyé. Orúkọ tèmi làyànfẹ́ Elédùmarè. Wọn lójú tẹ fún wa ojú náà kò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wa náà etí náà ò ní di láṣẹ Elédùmarè. Ìròyìn náà ní ṣókí ṣáájú ká tó bọ́ sínú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Èéfín jẹnẹrétọ̀ pa ènìyàn 7 ní ìpínlẹ̀ Bayelsa. Ọ̀pọ̀lọpọ̀ ìbọn àti ohun ìjà olóró mìíràn ni wọ́n ti bá lọ́wọ́ àwọn onígbàbárà tí wọ́n wà ní ìpínlẹ̀ Kwara báyìí. Ẹgbẹ́ òṣìṣẹ́ ilẹ̀ yìí wọ́n ti ṣe ìpàdé lọ́wọ́ pẹ̀lú ìjọba àpapọ̀ níbi tí ìjọba àpapọ̀ ti ń sọ̀rọ̀ lórí ẹ̀kúnwó owó èyí tí wọ́n lágbára láti fún wọn. Sójà kan ló gbá abilékọ kan létí ni ó bá dákú nílùú Àbújá. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Èéfín jẹnẹrétọ̀ ló ti ṣekú pa ènìyàn 7 ní ìpínlẹ̀ Bayelsa ní agbègbè Amarata ní agbègbè Yenagua ní ìpínlẹ̀ Bayelsa. Ní àwọn ènìyàn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ 7 ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run nípè báyìí pẹ̀lú bó ṣe já sí wípé èéfín iná jẹnẹrétọ̀ tí wọ́n sọ wípé wọ́n tàn lánàá tí ń ṣe ọjọ́ Ajé Monday ọjọ́ 20 oṣù yìí ó ṣe bẹ́ẹ̀ tí ó ṣekú pa àwọn ọmọ ilé ìwé náà. Ẹni tó jẹ́ olùgbé agbègbè ọ̀hún tí ọ̀rọ̀ náà tí ó sì ṣe ojú rẹ̀ ó ní orúkọ rẹ̀ ń jẹ́ Akpos Barakubo. Ó ṣe ní àlàyé wípé àwọn akẹ́kọ̀ọ́ méjèèjì ọ̀hún ni wọ́n wà nínú stúdíò èyí tí wọ́n ti ń rẹ́kọ̀dù orin tí wọ́n fẹ́ gbé síta gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ó sì tún ṣe lálàyé pé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ni wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ Niger Delta University NDU. Ìyún ó ṣe àlàyé rẹ̀ wípé àwọn ènìyàn ọ̀hún ló já sí wípé wọ́n ń rẹ́kọ̀dù orin ní alẹ́ ọjọ́ Ajé látàrí pé kò sí iná ní ibẹ̀ ló wá mú wọn wọ́n máa rẹ́kọ̀dù orin pẹ̀lú jẹnẹrétọ̀ tí wọ́n fi fa iná wọlé. Ó ṣe lálàyé pé mo rò pé oorun ni ó gbé wọn lọ mọ́júmọ́ lẹ́yìn tó sì já sí pé èéfín jẹnẹrétọ̀ náà ni ó wọlé tí ó sì ṣekú pa àwọn 6 ní Kwaransisa. Ó ní nígbà tí ilẹ̀ mọ́ tí àwọn yẹ ibi tí wọ́n ti ń rẹ́kọ̀dù orin náà wò ó ní àwọn bá ẹnìkan tó kù tó ń wúrìrà ikú tí wọ́n sì sáré gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n eléérú padà sungi lẹ́yìn tó ṣe pé aṣọ kò bá ọmọyẹ mọ́ ọmọyẹ rẹ̀ ó sì rìn hòhò wọjà. Àwọn ènìyàn yìí ni wọ́n wá bu ẹnu àtẹ́lu iná mọ̀nàmọ́ná ní ìpínlẹ̀ Niger wípé ní ìpínlẹ̀ Bayelsa wípé ó ṣokùnfà ikú àwọn ọ̀dọ́kùnrin 7 náà. Tó bá ṣe wípé iná ń bẹ tó dúró dáadáa kò ní sí à ń tan jẹnẹrétọ̀ níbi tí èéfín rẹ̀ yóò wá ṣe ikú pa àwọn ènìyàn gẹ́gẹ́ bí ó ṣe pa wọ́n yìí. Wọ́n ní àwọn ọlọ́pàá agbófinró wọ́n ti lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ibi tí wọ́n ti gbé òkú àwọn méjèèjì náà lọ sí ilé ìgbókùpamọ́sí tó wà ní ìpínlẹ̀ Bayelsa. Ọ̀pọ̀lọpọ̀ ìbọn àti ohun ìjà olóró mìíràn ni wọ́n ti ká tán sì ti gbà lọ́wọ́ àwọn onígbàbárà tí wọ́n wà ní ìpínlẹ̀ Kwara báyìí. Ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ìdàgbàsókè àwùjọ ní ìpínlẹ̀ Kwara ìyún Afọláṣadé Kẹ́mi ó ṣe ní àlàyé ní òní nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó fi síta. Ó ní ó kéré tán àwọn onígbàbárà tí wọ́n jẹ́ 158 ní àwọn ti gba ìbọn, oògùn, àdá, ọ̀bẹ dágà àti oríṣiríṣi ohun ìjà olóró mìíràn ní ọwọ́ wọn. Ó ní ó
jẹ́ nǹkan ìyàlẹ́nu fún òun pẹ̀lú bó ṣe já sí wípé àwọn tí wọ́n gbé ìgbà bára àbá bí àlà ò ní wọ́n bá nǹkan líle báyìí ní ọwọ́ wọn tó sì ṣe ní àlàyé pé àwọn tí àwọn mú yìí ò ní wọ́n ti jẹ́wọ́ wípé àwọn oníṣẹ́ burúkú ò ní wọ́n kó ìbọn àti oògùn àti àwọn nǹkan ìjà olóró mìíràn sí ibùbá àwọn láti bá wọn tọ́jú rẹ̀ pamọ́ èyí tí àwọn fi ìgbà bára náà tí àwọn fi bójú ṣe iṣẹ́ burúkú tí àwọn yàn láàyò wàyí o kọmíṣánná ọ̀hún ló ní àwọn ti kó gbogbo wọn báyìí lọ sí ọ̀dọ̀ àwọn agbófinró níbi tí wọ́n ti ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ wọn kò ṣàìsọ di mímọ̀ wípé nínú àwọn ènìyàn méjì tí wọ́n jẹ́ ọlọ́dẹ orí tí wọ́n da omi àlàáfíà ìlú náà tí wọ́n dàrú ní ìpínlẹ̀ Kwara ó ní àwọn ti tọ́jú ní ilé ìwòsàn ìjọba àpapọ̀ níbi tí wọ́n ti tọ́jú àwọn tó bá ní àrùn ọpọlọ tó sì ní wọ́n ti gbádùn táwọn sì ti lọ wa ọkọ̀ wọn gúnlẹ̀ sí ìpínlẹ̀ Anambra àti Delta níbi tí àwọn méjèèjì tí wọ́n ti wá ṣe ní àlàyé pé ìgbìyànjú àwọn ni pé láti mú àlàáfíà tó lámìlaka kí ó jọba ní ìpínlẹ̀ Kwara àti gbogbo agbègbè tó súnmọ́ pẹ̀lú bó ṣe ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn tí àwọn sì ti fojú sí àwọn onígbà báárà náà lára báyìí pẹ̀lú bó ṣe jáde pé àwọn ni àwọn agbésùmọ̀mí ń lò láti kó ìbọn àti ohun ìjà olóró mìíràn sí àhámọ́ wọn. Lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí wọ́n ti ṣe ìpàdé lẹ́nìí ní olúùlú Àbújá bí ẹ bá gbàgbé amúròyìn wá fún wa ní àná òde wípé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ èyàn NLC National Labour Congress àti ti àwọn ẹgbẹ́ oníṣòwò TUC wọ́n pé wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n sì ti fi oríkorí wípé àwọn yóò pàdé ní olúùlú Àbújá lẹ́nìí pẹ̀lú ìjọba àpapọ̀ níbi tí wọ́n yóò ti sọ̀rọ̀ nípa ẹ̀kúnwó owó àwọn òṣìṣẹ́ èyí tí ó ti ń fa awuyewuye láti bí ìbẹ̀rẹ̀ oṣù yìí tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ náà lábẹ́ni tó jẹ́ ààrẹ wọn àti ọ̀gá àgbà fún ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí Joy Ajaero tó sì ṣe ní àlàyé wípé àwọn ti fẹnukò pẹ̀lú ìjọba láti tún ìpàdé mi ṣe lénìí pẹ̀lú bó ṣe já sí pé èyí tí wọ́n ṣe ní ọ̀sẹ̀ tó kọjá tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun lọ́sẹ̀ tó lọ yìí ó ní ó fi orí sánpọ́n nígbà tí wọ́n ní àwọn tí ń bá ìpàdé náà lọ kó tó di pé ìjọba àpapọ̀ wọ́n wá mú àbá wípé àwọn yóò san owó ẹ̀kúnwó tó jẹ́ 48,000 naira fún àwọn lè tó sì tàbùkù àwọn èyí ló fà á tí oníkúlùkù fi gba ilé lọ tọ́fọ̀n sì tọ̀ sí gbẹ̀gìrì ẹlẹ́kọ̀ọ́ àwọn bá kó ẹ̀kọ́ nílẹ̀ ó ní ṣùgbọ́n lẹ́ni báyìí àwọn ti padà síbi ìpàdé náà tí ìjọba àpapọ̀ tí wọ́n sì ti ń sọ wípé owó tó tó bíi 52,000 naira ó ní àwọn ń gbèrò láti fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ wàyíò wọn kò tí ì fi léde sí ìta gbangba ṣùgbọ́n bí a ṣe gbọ́ látọ̀dọ̀ àwọn oníròyìn tí wọ́n wà pẹ̀lú wọn ní ilé níbi tí wọ́n ti ṣe ìpàdé nílùú Àbújá òní asáré mú ilé wa ní wàrà sísà a yóò tún máa mú àbọ̀ ìròyìn rẹ̀ wá fún wa bí ó bá ṣe ń lọ. Sójà kan ni ó gbá abilékọ kan lójú ni ó bá dákú nílùú Àbújá ní ọjà Banex Plaza tó wà ní Wuse 2 ní olúùlú ilẹ̀ yìí Àbújá ó ní ìṣẹ̀lẹ̀ míì ni ó tún ti ṣẹlẹ̀ pẹ̀lú bó ṣe já sí pé ìjà àwọn sójà àti àwọn ọlọ́jà ni ó wáyé ní ọjọ́ àbámẹ́ta tí a lò tán yìí pẹ̀lú bí wọ́n ṣe fi léde wípé ẹnìkan tí ó ra fóònù tí ò da èyí ò gúdẹ lọ́wọ́ oníṣòwò fóònù kan nílùú ọjà náà ó ní ó lọ pé sójà wá tí ọ̀rọ̀ náà sì di yanpan yanrìn tó sì tún di fọ́pọ̀ mọ́yọ̀ èyí tó mú kí àwọn oníṣòwò nú ọjà ọ̀hún kí wọ́n ní ìjà pẹ̀lú àwọn sójà nílẹ̀ yìí tí wọ́n fi sọ wípé àwọn sójà náà ni wọ́n lé àwọn oníṣòwò náà dìbàgbà tí wọ́n sì ń ti àwọn ṣọ́ọ̀bù láti ìgbà náà títí di àkókò yìí tí kò sì sí àǹfààní fún àwọn èèyàn láti nájà wọn àbí ta ọjà wọn ni ẹni tó jẹ́ olórí àwọn sójà ní ẹkùn ti ìlú Àbújá ó ní kò tí ì sọ ọ̀rọ̀ kankan jáde síta látìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ní èní tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù
tá a wà yìí ó ní ìròyìn fi léde wípé sójà kan ó ní ó gbá abilékọ kan ní ojú tí abilékọ náà sì pòyì rídà àfi wì nílẹ̀ ni ó bá dákú látàrí ìgbájú líle èyí tí sójà náà tí ó fún un. Wọ́n ní abilékọ náà ó ní ń gba ojú òpópónà tí àwọn sójà náà tí wọ́n ti dí tí ó ń gbà kọjá lọ ní jẹ́jẹ́ tiẹ̀. Èyí ló fà á kí sójà kan tó fi wá pé tí fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pé kí ni wọ́n rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ lásìkò tí ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí ń lọ lọ́wọ́ ní sójà míì ó ní wọ́n sọ wípé ó jáde síta tí kò tiẹ̀ béèrè nǹkan kan àfi gbàù ni ó bá gbá abilékọ náà ní ojú. Kí ló gbà lójú sí báyìí abilékọ náà bá pòyì tó bá wọlé wọn bí ẹni tí wárápá gbé tí ó sì ti bẹ̀ dákú. Wọ́n ṣe ní àlàyé pé wọ́n gbé abilékọ náà dìgbàdìgbà sínú ọkọ̀ kan tí wọ́n sì wa ọkọ̀ náà lọ. Wọ́n láwọn mọ̀ bóyá ilé ìwòsàn ni wọ́n wa ọkọ̀ náà lọ ni àbí ibòmíì ṣùgbọ́n o abilékọ ọ̀hún ò ní wọ́n fi orúkọ bò láṣìírí lásìkò tá a fi ń kó ìròyìn jọ lọ́wọ́. Gbogbo akitiyan àti ìgbìyànjú láti bá ẹni tó jẹ́ adarí àwọn ọmọ ogun ilẹ̀ yìí sójà ti ẹ̀ka ti ìlú Àbújá sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ìyẹn já sí pàbó pẹ̀lú bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ó ṣe kù díẹ̀ kó lọ. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àṣálẹ̀ ti tèmi. Oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ bá wa jẹ́ ẹ kú àìbínú títí di òwúrọ̀ ọ̀la tá a tún máa padà bọ̀. Ẹ tún jẹ́ kí n rán wa létí àwọn kókó tá a mẹ́nubà nínú ìròyìn tàṣálẹ̀ yìí. A ní èéfín jẹnẹrétọ̀ pa ènìyàn 7 ní ìpínlẹ̀ Bayelsa. Ọ̀pọ̀lọpọ̀ ìbọn àti àwọn ohun ìjà olóró mìíràn ni wọ́n bá lọ́wọ́ àwọn onígbà bárà ní ìpínlẹ̀ Kwara. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ti ń ṣe ìpàdé wọn lọ lórí ẹ̀kúnwó owó pẹ̀lú ìjọba àpapọ̀. Sójà gba abilékọ kan lójú ni ó bá dákú nílùú Àbújá. Orúkọ tèmi kò ní yípadà títí di òwúrọ̀ ọ̀la. Àyànfẹ́ Elédùmarè yín náà ní orun ayọ̀ báyìí òun náà la ó sùn àní tójú oorun lójú ikú àní tipò àìlá báwọn dé ilé ìwòsàn. Ogun gbàmígbàmí ọ̀gànjọ́ òru Èdùmàrè kò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí wa. Ẹ jẹ́ á rántí pé àlàáfíà òun ló dáa káfà àlàáfíà gbé pọ̀ tí wọ́n bá ti nínú níbí ni sí mi tèmi náà ò ní nínú bí ni sí ọ. Báàrò ibi ọwọ́ ò ní ṣe ibi ẹ̀já dìímú ká ṣe ra wa lóṣùṣù ọwọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kí ibi lè gbé inú ìgbẹ́wò wá níran bíi ti kíni bíi ti èpè àti ègún tí wọ́n ti ta láṣẹ. Lágbára Ọlọ́run títí di òwúrọ̀ ọ̀la ibi ò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa lágbára Elédùmarè. Ó dàárọ̀ ohun ayọ̀ báyìí òun náà la ó sùn.